ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan lóròkìláwá TV ẹ wá ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ ẹ sọ pé pọ̀ ó tún ti ṣẹlẹ̀ o lóròkìláwá TV tẹ́ bá ń gbọ́ òròkìláwá TV láwà ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ọ̀rọ̀ lórí fújì náà ni ta ló sọ̀rọ̀ bàbá ayọ̀ jamiu àwọn náà sọ̀rọ̀ lórí kíni lórí alhaji wasiu alabi pasuma lórí ilé tán kọ́ ilé tán parí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ṣí ní orúkọ ìyá wọn tó dolóògbé kọ́lọ́run túbọ̀ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bàbá ayọ̀ jamiu ló sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí obesere sọ ìyẹn pápátọ̀ síbẹ̀ ológbòjò wọ́n ní nǹkan tó sọ nípa ilé tí alhaji alabi pasuma kọ́ fún ìyá wọn nǹkan tán sọ jáde ni bàbá ayọ̀ jamiu òun náà sọ nǹkan tán wá sọ mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́ bàbá ayọ̀ jamiu ló sọ ọ́ tán ní obesere sọ ni mo fẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ jókòó ká jọ gbọ́ nǹkan ọ̀rọ̀ yìí etí èmi nìkan kọ́ ni ó gbọ́ ojú èmi nìkan kọ́ ni ó rí ẹ wá nǹkan fìdílé ẹ gbọ́ nǹkan tán ní obesere sọ bàbá ayọ̀ jamiu ló sọ ọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ẹ má gbàgbé láti like kẹ́ ẹ bá mi share sí òròkìláwá TV ẹ bá mi like ẹ share kẹ́ ẹ dẹ̀ comment ẹ subscribe sórí YouTube wa yìí náà ni lórí ìkànnì náà ni òròkìláwá TV ẹ bá mi subscribe ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ayọ̀ jamiu sọ kò ní bàjẹ́ yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò wa lóròkìláwá TV lórí YouTube wa ẹ ní mọ̀ṣì òṣì onímọ̀yìn ẹ ní pàdánù ẹ ní fojú sunkún ọmọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ayọ̀ jamiu sọ èmi kọ́ mo sọ bàbá náà sọ kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì ń pa nǹkan tí bàbá yẹn sọ kò ní bàjẹ́ ẹ máa bá wa ká lọ. oògùn kan kò ṣàwúrẹ o ṣùgbọ́n ní pé bóyá ó tẹ́lẹ̀ ni èrè tó mú bọ̀ ara èrè fújì tí papa change jẹ́ pé worldwide ni àyàn ti fẹ́ rí papa lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ni kò síbi tí papa ò travel lọ owó ọgbà tí papa ń travel ta ló ń jẹ́ pasuma ń gbà náà lọ pasuma lórúkọ but within his own kí ni wọ́n máa ń pe local government yes kí ni wọ́n máa ń pe ghetto within his own ghetto ló wà ń gbà náà lọ òótọ́ ọ̀rọ̀ kúrò ló jẹ́ ẹlòmíì mi ì fi yọ pasuma o but ìtàn ìlà mo bá dé bẹ̀ o torí wá ní ọgbẹ̀yìn tẹ́ ń wò ó ṣe ń gbọ́ fújì ń sìn bí ẹ̀jẹ̀ ti ń gbọ́ fújì ti pẹ́ ẹ ti mọ̀ pé bí igi imú yìí bó ṣe jìnnà sí orí bẹ́ẹ̀ ni aṣíwájú Abbas Akande Obesere ṣe jìnnà sí Pasuma ó tọrọ koro nínà ṣáàwá ní sọ ni yàmi sọ pé àti 1999 so 2000 ni papa ti kọ́ 2-4 flat fún ìyá tó bí lọ́mọ nílùú Èkó màmá náà sì wà dín nílé ni o màmá tó bá wà màmá yọǹgì sí lọ ni ó dàbí late Queen Elizabeth ni ẹ̀wọ̀n èjì tí Queen Elizabeth kú ni tó bá wà tó fi màmá rẹ̀ lọ́kàn balẹ̀ ọ̀dọ̀ màmá wà yọǹgì sí ni àwọn sì wà máàmì rẹ̀ ó sì wà
mo ti rojọ́ jù mo ń bọ̀ ọ̀nà bolówà torí pé àwọn kan wọ́n ṣe ń gbọ́ fújì ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbọ́ fújì ni ẹni bá wà tó bá jẹ́ pé in the last 10 years ago ló ti ń gbọ́ fújì ó ṣe bẹ̀rẹ̀ ni kò tí ì lè mọ ìfun àtẹ̀dọ̀ orin fújì a kà máa wo flame bá ṣe bẹ́lẹ̀ yẹn ṣe ń rain sí ló kàn máa focus but root onífújì yẹn àwọn òun wádìí rẹ̀ wọ́n wádìí rẹ̀ flame yẹn bó ṣe ń gbóná tó yẹ eruku yẹn wọn làwọn míì máa ń wò they try to know the root. Tí ìbá aṣọ pọ̀lọpọ̀ Abbas Akande Obesere wàláì fújì ti dìgbẹ̀rẹ̀ fún okay so respect yẹn ló sì wà ń bẹ̀ ọ̀rọ̀ náà mọ̀ pé mi ò jí sọ̀rọ̀ anybody ọ̀rọ̀ nǹkan tó bá jẹ́ kó dodo ọ̀rọ̀ màá sọ ọ̀rọ̀ owó tẹ bá ń fún nìkan mú dání láti bẹ̀rẹ̀ òdodo ọ̀rọ̀ nípa fújì o ẹ bá jí mi lójú oorun èmi ò lè ṣe kí n má ṣeré o tóró ṣì mọ́ mi lára so akọ́ra ilẹ̀ pápá tọ́ síbẹ̀ nílùú Ìbàdàn Ayọ̀jámí ni tú Ayọ̀jámí náà ni ẹgbẹ́ ìgbà ni mo ń jẹ máníjà Abbas Akande Obesere owó yẹn ọ̀dọ̀ ẹni bá mọ ẹni tó ń jẹ́ Sùnbọ̀ Ẹ̀dù ó ń taṣọ ní Gbági bẹ́ẹ̀ ni owó ṣó tí mo gbà lọ́wọ́ Sùnbọ̀ Ẹ̀dù ó ní mo fi ra ilẹ̀ mo fẹ́ kéèyàn sóríire náà mi ò tiẹ̀ rò pé bí percentage tí mo fẹ́ gbà lọ́wọ́ pápá ń gbà náà lọ 30,000 that's all 1990 yeah is it not 1995 to 96 yeah kí papa start to travel yeah ó lọ travel lọ Canada ni nígbà mo ti mọ̀ pé tí n bá kówó èdè kò papa Obesere àfẹ́ tí ò bá kánlẹ̀kùn rẹ̀ ló kù ni ò ní fún ní nǹkan ìyá Abbas Akande Obesere ni o kó tó di pé ó jẹ́ aṣíwájú ni o Ayọ̀jámí ni 13,000 ni mo gbà lọ́wọ́ Sùnbọ̀ Ẹ̀dù ó ti di madam sin ó ti di màmá torí Sùnbọ̀ Ẹ̀dù ó ń taṣọ ní Gbági àtijọ́ ni ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni Sùnbọ̀ Ẹ̀dù bẹ́ẹ̀ ni Ayọ̀jámí ó bá mi ṣe òní ṣoríire kò possible ní ìró ti percentage ní bàbá máa fún ti má dẹ́kọ̀ọ́ bàbá kan wá wà bàbá ẹ̀ jẹ́ ọ̀rẹ́ mọ́mì mi nílé Akínigán ní Fọ́kọ̀ bàbá ẹ̀ máa ń talẹ̀ bàbá ẹ wà anídìílẹ̀ ni ẹnídìílẹ̀ kẹ níbo ni ìyẹn sọ pé papa ló ní ayọ̀bọ̀ ló ti rówó tí mo ti rówó lẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ àní mo fẹ́ ra lẹ̀ bàbá ẹ̀ wá ta ilẹ̀ 3 plot fún mi nígbà náà lọ ilẹ̀ 3 plot yẹn ó ní 30,000 ni 30,000 ìlú ká
Yeah. 30,000 ló kánà. Mo á lọ sẹ́kọ̀ọ́. Papa, I need play. Sùnbẹ́ẹ̀dù. Papa tẹ̀ ń wá pé ọ̀flọ́ ayọ̀ jamiu ẹ̀gbọ́n. Àpò yín ò ga náà ẹ̀dẹ̀ sọ pé I need play lé nìbàdàn. Mo á fàṣíkọ́ ẹ̀ ní bínú ni o. Ẹ̀ ní bínú ni o. Torí mo rí bẹ́ẹ̀ ṣe ń gba play lẹ́kọ̀ọ́. Eléyìí fine tán fine bẹ́ẹ̀ ṣe náwó tí mo bá wá. Owó tí Sùnbẹ́ẹ̀dù tó kó fún mi. Bàbá, mo ti fi ra lẹ̀. Ó kàn wújú mi ni. Ọ̀flọ́tẹ̀rí. Mo ti fi ra ilẹ̀ Ìbàdàn. Ó wá lè dọ̀la o. Ẹ fẹ́ túnlẹ̀ yẹn ta o. Ilẹ̀ wà lẹ̀. Àbádẹ́ àti bàbá ti wọlé fún mi náà. Àwọn ti fún mi níwèé. Pépà tẹ́ sáìnì yìí o. Ṣé pé òótọ́rọ̀ máa ń korò. Ẹni tó ti ń expect owó. Mo wá ní pé mo ti fi ra ilẹ̀. Ẹni kí papa ṣe. Kò ṣe ní méjì. Ó kàn ní mò ń bọ̀ ni. Papa bọ̀ nú ilé lọ. Wákàtí kan papa ò jáde. Ilé ẹ̀kọ́ lórúkọ rí ní Oṣòdì ẹ̀ náà ni. Ìsọ̀lọ̀. Estate tó wà ní Ìsọ̀lọ̀ ẹ̀pọ̀ ra ó ní odidi ilé kan bẹ́ẹ̀ tó ń gbé. Mo ṣáàjókòó. Bóyá ó wá jáde. Ẹ̀gbọ́n Jamiu, ṣe ṣáwà òkè. Ṣé àmà mú wa òkè náà? Ó kàn ní kí n sọ fún yín náà ni. Ìjẹ́ ìwà bọ́ síjọ́ Jímọ̀. Ó dẹ̀ ní play. Aṣáájọ lọ play. Ó dẹ̀ di láàárọ̀ ọjọ́ kejì. Papa, tó bá di ní déètì báyìí tá fẹ́ play fún Sùnbẹ́ẹ̀dù. Bóyá tẹ bá tètè dé, màá mọ́ yín lọ sórí ilẹ̀ yẹn. Bá dẹ̀ jẹ́ pé fámìlì yìí kan náà lè fẹ́ kó mọ bí ilẹ̀ yẹn. Ẹ jẹ́ ká jọ lọ bẹ́ẹ̀. Ó wá lẹ́gbọ̀n kan ìgbẹ́ ẹ̀ ń jẹ́ Mufu àti Oris. Bàtà wá sí Ìbàdàn. Bàtà fẹ́ play. So mo wá mú ọ lọ sápàtà lórí ilẹ̀. That was first achievement of Papa Tosibe Abbas Akande Obesere. Ilẹ̀ gangan ni first achievement. That was 1995-96. Àkàrà bẹ́ẹ̀ ni gbà kó tó wá di pé ó lọ Canada ní 1999. Ṣé rí pé ní Igimu ó jìnnà sórí. Ìgbà tó wá dé láti Canada ní 1999-2000 ló wá ra ó kọ́ ní okòrá lé o. Ó wá kọ́lé. Gbogbo ìgbà tó wà ní ẹ̀ pé Canada gbà yẹn kì í ṣe Canada ká lọ ní àárín ọ̀sẹ̀ kan. Ká lọ Friday, Saturday, ká wá láǹdé níjọ́ Monday. Gbogbo travel àwọn olórin nígbà yẹn tí wọ́n bá ti lò 5 to 6 months wọn ò ní wálé. Bẹ́ẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ tí Kúránì Barrister àti Wasiu Ayinde náà. Ẹ béèrè lọ́wọ́ wọn àbí King Sunny Adé. Tí eléré bá travel out of the country ní Nàìjíríà wa lọ sí abroad, wọn ò lò rárá àtọ̀. They all spend 5, 6, 7 months abroad. Ò ń gbẹ àwọn fans ó ti gbẹ wọn ní Nàìjíríà. Kì í ṣe nísìn. Àwọn mìíràn bá láti lọ́sẹ̀ kan pa wọ́n ti wálé padà. Ayé ti dayé ọ̀làjú náà ni. Wọ́n bá lọ́sẹ̀ méjì gbọ́n wọ́n ti wá. Ẹlòmíì ń lọ ọjọ́ mẹ́ta gan. Tó bá travel gbà ọ́. Ẹ wọ́n táyé currency yẹn ṣe òun lọ Canada. Ó kàn ní ṣeré Saturday and Sunday. Friday and Saturday. Ó padà wálé ní straight. Ayé ti dayé ọ̀làjú nìyẹn. But láyé ìgbà tí Papa àwọn Obesere sẹ́ẹ̀tì wọn yẹn. Because afterwards he is the only artist ayé tó recognize to change the Fuji yẹn. Abbas Akande Obesere. They spent 5, 6 months.
so gbogbo tó wá pa gbogbo ìgbà yẹn àwọn tí ń kọ́lé lọ. Ó yẹ ń kọ́lé lọ ó kàn ń dà síbẹ̀ ni ẹni tó gbọ́n pápá kì bá mọ̀ ayé kó mọ fún ẹ̀ẹ́dógún ni ò bá pè yín ọ̀ kó máa mú fi mú tí kiri yóò kó máa dógò ní àwọn ìdí ọtí mà ọlọ́mọ ọtí mà oníbàdí s class níbo lẹ́yìn wà nígbà tí bàbá ń wá ìbálẹ̀ máa kówó lé ọmọ ni ó fira àlùbáríkà fún màmá rẹ̀ ni bẹ́ẹ̀ ni torí màmá kò lérò bẹ́ẹ̀ oríire tó wọlé ó gbẹ̀ ló fira àlùbáríkà fún màmá ẹ̀ ẹ wá wò ó sìn nígbà tí papa tọ̀ síbẹ̀ tó kọ́lé fún màmá ẹ̀ nínú Pasuma dùn ó Wàsíù Àlàbí Pasuma ó dẹ̀ fírú ẹ̀ tọrọ nígbà náà lọ́n pé ìwọ lọ́ọ̀bà ilé tèmi náà ó kọ́ kí n tó kọ́lé tèmi alára gangan ìyá mi ẹni máa kọ́ fún bí Abbas Akande Obesere ṣe tiẹ̀ ní 1999 so 2000 àgọ́ 26 years ago. Tẹ́ bá rí tí Pasuma bá wá ń kọrin pé no late comer forbidding an house to your mother or to your father. Àdìkọ̀tọ́lọ́ bá kọ́ ni nà. Ó ti ṣe ti Abbas Akande Obesere ní 26 years ago. Àìbẹ́ẹ̀kọ́ ni ẹ wá wògbà tó wá ń ṣe ti Pasuma tó kọ́lé fún màmá tiẹ̀ náà ní ìyá 2005 kò sí late comer náà àbí late comer wà ní. Ìyẹn ni papa fi sọ wípé ẹ jẹ́ ká fi ká ní peace ká nífẹ̀ẹ́ ara wa gbogbo àwọn táwọn ń kọ fújì àwọn rántí jọ́ kínní àná táwọn ṣe ilé fún màmá àwọn kó ló di pé òun gangan kọ́lé tiẹ̀ mẹ́mórì yẹn tí Pasuma kí àwọn pé pápá congratulations ire akari o tábàtì náà wà ní pé Pasuma ìwọ náà ó ṣeré ẹ̀ fún màmá tiẹ̀ náà tó wá ṣe àmì ẹ̀wá gbà tàmí ẹ̀wá kò sí late comer náà ṣó late comer wà ní kò sí late comer bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni aláyélúwà náà alámàlẹ́kà bẹ́ẹ̀ ni alámàlẹ́kà ọlọ́run tún lè má làwọn màlẹ́kà ó kọ́lé fún mọ̀mọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ kó lè pé òun kọ́ tiẹ̀ fúnra rẹ̀ mọ̀mọ́ ṣe kókó mọ̀mọ́ ṣe kókó mọ̀mọ́ tèmi náà tó kú bí ọdún 3 sẹ́yìn èmi náà ti ń kọ́lé fún mọ̀mọ́ tèmi náà àpèmọ́ra kọ́ là ń pè tèmi dire ni àpèmọ́ra là ń pè tèmi dire èmi náà ti ń kọ́lé fún mọ̀mọ́ tèmi náà lọ. Ṣé rí pé good example tá ń pè ní pesetas àwọn ọmọ Ìbàdàn a máa sọ pé pesetas ni wá ọlọ́run àwòkọ́ṣe èwo ni àwa ọmọ Ìbàdàn yẹn ni papa fi wá sọ wípé ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká kí Mayor Wàsíù Àlàbí Pasuma pé congratulations fún àṣeyọrí tó ṣe fún màmá rẹ̀ inú ń dùn gan o èmi àti pápá tọ̀ síbẹ̀
aṣíwájú Abbas Akande Obesere a sọ̀rọ̀ lánàá ìwádìí máa rẹ́kọ́ọ̀dì gbogbo ọ̀rọ̀ tá a jọ sọ kí n máa play ẹ̀ lórí social media ni bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ lánàá gbogbo tá a fi sọ̀rọ̀ lánàá gan ó bẹ̀rẹ̀ lé wákàtí kan tínú ẹ̀ ṣáà ń dùn nípa ọ̀flọ́ inú mi máa dùn fún nǹkan tí Pasuma ṣe yìí ni àbẹ́ẹ̀rí àdúrà ọjọ́ kìíní àná 26 years ago 1999 àbẹ́ẹ̀wá bọ́lọ̀ bá ṣe mú ṣẹ lórí ẹ má bínú ọbẹ̀ ilá àti àbàlàyé ní ìfẹ́ kó tutù ní ẹ má bínú àbẹ́ ìbọ́lọ̀ ṣe wá sí láṣẹ ọlọ́ọ̀ba ilé tara tiẹ̀ náà gangan ọ̀flọ́ ọlọ́ọ̀ba yóò ṣe fún Wàsíù Àlàbí Pasuma bọ́lọ̀ ṣe ṣe tòun náà abẹ́mọ̀ ní ọ̀flọ́ péyàn máa kọ́lé láyé mọ̀mọ́ òun làwọn kọ́kọ́ kọ́lé fún ní 1999 then ṣé kò rí bẹ́ẹ̀ ni ẹ má bínú jáde tó lọ́lọ́ mo láìkẹ́ ẹjọ́ gan-an ni àti kò sí pé àwọn ọ̀run kankan sí mọ́ yeah as a blogger I need to be online most of the time so to make people happy music is my own therapy so ìwọ̀nba díẹ̀ ni Gbénga Ọ̀rẹ́lúsì thank you so much ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi lọ́tùn lósì wọ́n níbi tí àgbà bá dé ẹni ọmọdé náà máa ń bá bọ́tà gbà tí ò fi gbogbo ọwọ́ jẹun nígbà tó wà ní èwe kò sí bọ́mọdé náà ṣe lè bá àgbà náà tó yóò máa wo àgbà náà níwájú ni aṣíwájú Abbas Akande ó fi àpẹẹrẹ rere àwòkọ́ṣe as a pace setters ó fi lélẹ̀ ni o ní Mayor Wàsíù Àlàbí Pasuma ṣe ń súnmọ́ Mayor Wàsíù Àlàbí Pasuma òun náà ń follow step tí aṣíwájú Abbas Akande Obesere fi lélẹ̀ ni yes ẹ ṣáà mọ̀ bí position tí papa wà ń sìn ọba náà là ń gbàdúrà ìwọ lọ́ọ̀ba orí tọ́lọ́ọ̀ba ṣe fún papa tọ̀ síbẹ̀ kò pín kárí so kò sí pé bóyá ohun tí Mayor Wàsíù Àlàbí ṣe ó dùn mọ́ papa nù gan ni o ó fi hàn mí ìyẹn ní àná ní Tuesday tàjọ ń sọ̀rọ̀ wọ́n ní ọ̀flọ́ tẹ́ bá lè rìkọ́ọ̀dù mi ẹ máa rìkọ́ọ̀dù ohun mi lọ èmi ò tiẹ̀ mọ̀ bó ṣe máa ń rìkọ́ọ̀dù o papa bọ̀ nǹkan tẹ́ ẹ sọ ìwọ̀nba tí ọpọlọ mi bá lè gbé màá jẹ́ káwọn àyè kan mọ̀ pé inú yín dùn sí ohun tí Mayor Wàsíù Àlàbí Pasuma ṣe pé kò sí late comer ìgbà tọ́lọ́ àsìkò tọ́lọ́ bá kọ ipò oníkálukú ó ṣe kó jẹ́ lójú ẹ̀mí wa káwọn ayé dẹ̀ rí kí wọ́n kí Wàsíù Àlàbí Pasuma pé ó kú oríire bẹ́ẹ̀ ni torí àdúrà àti ìyọ́nú tó náà ṣe fún àwọn tó ṣe fún òun ìyẹn tí Wàsíù Àlàbí Pasuma ṣe fún Abbas Akande Obesere ní year 2000 which is 25 years ago táwọn ṣe fún màmá àwọn tí ẹ̀ náà ló dé yìí o
lójú ẹ̀mí àwọn náà dẹ̀ tún ni kí wọ́n á lóde tínú àwọn òfin ní dùn láti má kì í so àwọn kì í dáadáa tọkàntọkàn oko oríire o ilé tiẹ̀ gangan alára tó nu ó tún wá kọ́ ọba lókè jùlọ pẹ̀lú rọrùn ó ní yóò fi parí ilé náà tó nu ó kó síbẹ̀ báwọn ṣe wà nínú ilé àwọn gangan báyìí mo ní aṣáájú kádùn máa kárí ìlú dáa púpọ̀ jù láàrin gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin fújì kẹ́dẹ̀ máa dunnú sí ara yín gbogbo nǹkan kí nǹkan tí ọlọ́ọ̀bá ló ń kọ́lé fẹ́ dà láyé ọlọ́ọ̀bá ni ọlọ́run kì í ṣagbára èèyàn rárá tọ́lọ́ọ̀bá máa fìyàn ṣe aṣíwájú láyé wọ́n máa ṣe nǹkan mèremère tí àwọn tó wà lẹ́yìn táwọn náà ó wà àwọn náà káwọn náà dàbí lágbájá báyìí mo ní òsì problem papa mo jíṣẹ́ yín o ọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn onífújì míì tá a tó sọ but màá máa yọ ní kọ̀ọ̀kan mi gbọ́dọ̀ dá lúrú pọ̀ mọ́ ṣàpà tí Wàsíù Àlàbí Pasuma tí aṣíwájú Abbas Akande Obesere sọ ní àná ni mo nà ń bẹ̀ ọ̀dà kéèyàn gbédè Ìbàdàn ẹ̀yẹ ìyàwó iṣẹ́ gbédè ṣá ó ní mo nà ń bẹ̀ fún yẹn onífújì mi náà tún bọ̀ èyí tí papa tọ̀ síbẹ̀ tó tún bá mi sọ bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ lọ́kùnrin lóbìnrin. ọ̀rọ̀ kí la wà ń sọ kí la wà wí Òròkì TV tá a bá ń sọ̀rọ̀ tẹlifíṣàn tó wà pa Òròkì TV #1 ni wọ́n ẹ bá wa kẹ́bíra síbẹ̀ ẹ bá wa yí síbẹ̀ ẹ wò ó àwọn ètò ọlọ́kanjọ̀kan tó ń kọ́ni lọ́gbọ́n sinimá tó mọ́gbọ́n lọ́wọ́ ọpọlọ wa àti àwọn òròyìn míì tí a ò rí lórí ìlàwọ̀ lórí YouTube wọn lẹ ti bá Òròkì TV òun ni kẹ́ máa bá wa wò ẹ kẹ́bíra síbẹ̀ ẹ dúró síbẹ̀ eré wà bẹ́ẹ̀ Òròkì TV. Entertainment Worldwide TV. Please subscribe on our YouTube channel. Comment, like, and share. Thank you.